Òṣèré Nollywood Yorùbá Jamiu Azeez ti bí ọmọ tuntun lónìí. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ bá wa lọ sí comment section láti lọ contribute fídíò yìí kẹ́dẹ̀ share káàkiri kí ọmọ náà pẹ́ láyé, kí ẹ sì bá wa sọ̀rọ̀ àdúrà sínú ọmọ náà àti àwọn òbí rẹ̀. Ohun ìyàlẹ́nu ló jẹ́ fún Yorùbá movie industry láti bá Jamiu Azeez yọ̀ lórí ìkókó náà. Jamiu Azeez tí a mọ̀ sí Àlàbí Òkúnmilérò ni a bí ní oṣù keje ọjọ́ 15 ọdún 1985 ní ìlú Èkó, Nàìjíríà. Azeez lọ sí SS Peter àti iléèwé Paul Morocco Comprehensive High School àti Anguish Memorial School tí ó wà ní ìpínlẹ̀ Ṣómólú. Ó kọ́ ẹ̀kọ́ títà ní ìpínlẹ̀ Èkó, Nàìjíríà. Ẹ jẹ́ n sáré ṣe ìpolongo kání tó lọ lórí mídíà àwùjọ. Ṣé ti gbọ́ nípa ìtẹ́pè? Ìtẹ́pè jẹ́ ìkànnì tó dára jù níbi tó ti lè máa ra dátà fáwọn tá ń lo WhatsApp, Facebook, Twitter àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Fún àǹfààní àwọn tá ń lo owó ìpè tí a mọ̀ sí airtime, ìtẹ́pè lè ti lè ra dátà ní owó tó kéré jù. Tá bá sì fẹ́ ṣe subscription sórí DSTV yín, ìtẹ́pè ni ẹ lè lò, kò ná yín ní kankan. A ó máa ṣe giveaway 50,000 naira lórí ìtẹ́pè. Tẹ́ bá fẹ́ ní access sí app yìí, ẹ lọ sórí App Store láti lọ download rẹ̀. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ ṣé tí ẹ̀ ń bá wa ká lọ. Ẹ má gbàgbé láti fi fídíò yìí ní ìkáwọ́ èyí tí a mọ̀ sí thumbs up like lórí ìtẹ́ TV. Kẹ́ lọ comment section láti lọ sọ àwọn ẹ̀dùn ọkàn yín nípa fídíò yìí. Kẹ́ sì má gbàgbé láti